gbọ́ yín dáadáa kí lẹ sọ pé ó ṣẹlẹ̀. Wọ́n jà ní school kẹ̀. Ha! Kí ló tún dé báyìí torí Ọlọ́run? What are we going to call all this? Òjò again? Why? Ọmọ yìí ṣá, I don't even understand and I don't know what to call it. Ẹ jọ̀ọ́ ṣé àwọn ọmọ yẹn ṣá safe ṣá? Okay, má worry, I'll get back to you. I know what to do. Don't worry, I'll get back to you. Òjò again. Ọ̀gá o. Ọlọ́run kọ́ máa ń dùn mí gan ṣá. Àwọn ọmọ òjò yọ máa ń bẹ́ gan. Ọlọ́run. Ìyẹn ti yẹ ó máa wòdì. Ìyá ẹ̀ tó máa ṣàgọ́ yẹ kó sọ fún kò dẹ̀ sọ ọkọ fún. Ó dẹ̀ ń dùn mí gan. Ó yẹ kó tó máa kìlọ̀ fáwọn ọmọ yìí. Wọ́n forí ọkà ọmú. Wọ́n dẹ̀ fẹ́ kú ni o, kò yé wọn ni o, wọ́n dẹ̀ mọ̀ mí. Bàbá wọn òjò gan wọn bí ìyá ẹ̀. ọmọ gẹ̀ẹ́sì lé ọmọ sílé ló fa ogun ṣùkú rẹ̀ wá wà nínú ọ̀gbọ̀n sílẹ̀ láwọn aṣọ àmàlẹ́ jápa náà ní ọmọ ìsìn ẹ̀ àbọ̀ kí ló ń ṣe wọ́n ti fẹ́ràn àdúgbò rẹ̀ bàbá ọkàn yín balẹ̀ balagbẹ bá dé lórí owó tó wúrẹ́ ni ibikíbi tá a bá fi sílẹ̀ tó mọ́ parẹ́ ni báyìí ló yá. Ọlọ́run ó dẹ̀ ń dùn mí gan ṣáàbù láwọn bọ́ìsì. Mo sọ bẹ́ẹ̀ náà pé ní bàbá àgbẹ̀jọ kọ́kọ́ ń kù yín sí mi ṣá. Ó dẹ̀ máa ń yàrá lẹ́nu. Àwọn fún mi kẹ́kọ̀ọ́ máa ṣe gíga yẹn pé ní bàbá àgbẹ̀jọ. Ìyá ìwọ̀n òbí náà máa pa yàrá yà yín dànù. Ó yẹ pé yàrá ìfẹ́ kú ṣáàbì. Bàbá yìí gan wọn ò bí kú. Níbi táwọn bá ti kí wọn ìyá wọn òbí dá. Ẹ mọ̀. Ẹ yá pàdé lójú ọlọ́mọ òtó. Ayé ọwọ́ rẹ̀ sí bẹ́ẹ̀ kílà lọ fàrọ̀ àwọn ẹ̀rí ọlọ́run ọmọ. Kí ló ń ṣẹlẹ̀? Ejò Àkànní. Èyí ti ṣe kí ni tó dé tó láwọn ọmọ yìí ṣe dé tòrútorú? Mi ìrọwọ́ ń ṣe mi ìrọwọ́ ń ṣe ǹgbọ́ tí mo rọwọ́ ṣe ìgbà lẹ́yìn ìrọwọ́ yìí ṣe. O ò rọwọ́ ṣe bíi ti bónú. Ojú ogun tó le tó gbóná girigiri tí mo ti wá kó wọn bọ̀ ìta lóore wọn. Wọ́n ò lè sọ̀rọ̀ ní tí mo rọwọ́ ń ṣe ni. Ó ń ṣí ẹlẹ́ náà lè sọ̀rọ̀ ni. Ògùn fẹ́ pa ẹ́ sá. Dákun ṣe sùúrù. Ṣé wọ́n mú ọkọ̀ tó gùn jẹ́ tó pé kó gùn pa wọ́n? Ògbó láti ayé ọ̀sìn mọ́lẹ̀ ló fi gbogbo ẹnu pé bá ló fi dà á lẹ̀ dà. Tí mo ń ṣe ǹgbọ́ tí mo ń ṣe. Bàbá ara yóò rán wọn ṣe sí dákun. Ṣé sí rere ni? Dákun. Ìyún ní pé kèé ṣe òjò ló rán yín ṣẹ́. Ẹlọ́ńdá sí ara yín jẹ́ ni. Ọ̀dà báwọn abálọ̀ rẹ̀. Ọ̀dà báwọn. Ìyún náà dá ẹlọ́ńdá sí ara yín jẹ́. Ọmọ gan ìkànnì ẹgbẹ́ ṣe àwa fún ìnáwó ṣẹ́ bó ṣe wà lórí burúkú nìyàn tí bá rẹ̀ ṣẹ́ ó ṣàmọ̀ pé àpapọ̀ ní ẹ̀gbẹ́ mi wọ́n lọ jí ìtàpá ní ìtẹ̀mọ̀ pé ó lọ sójú ogun. Ìrì àlá ní ìjọba tí wọ́n ṣiṣẹ́ yẹn o àjẹsẹ̀. Àwọn ẹ̀gbọ́n bó ṣe ń ṣe ògùn dẹ̀ máa pa ẹ́ bó ṣe ń sọ̀rọ̀ ògùn máa fẹ́ jẹ rẹ̀ bó ṣe ń sọ̀rọ̀ kí ni wọ́n mọ̀ yín náà ó yá ẹ̀pàrẹ̀ ẹ̀kọ́ sí i bó ṣe rí ògùn fẹ́ pa ẹ́ ni ó yà lẹ́nu náà bí mo ti rí wọn. Ní ìnáwó ṣe òjò ìwọ náà kó o kù lẹ́nu o. Ebi mo fún ọ ní agbára lọ́jọ́ kìíní àná. Mo sì pé kó o lò fún wọn. Àbúrò lò fún wọn ni. Òbí kò ṣe pé mi lò fún wọn. Kí ló wá dé? Ọkọ tí mi ò fẹ́ kó ṣẹlẹ̀ gangan ló ṣẹlẹ̀. Ìṣúná pé àwọn ọmọ yìí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n smart. Tó bá jẹ́ wípé wọ́n ti mọ̀ pé agbára wọn wà lọ́wọ́ wọn ni. Irú ojú ogun tó ti bá wọn ó ṣeé ṣe kó máa kojú àwọn ènìyàn náà. Tí gbogbo bá lọ sí wọn kọ́ nǹkan kò lè ṣe wọ́n mo wọ̀ ọ́ mo fún ọ lóògùn ní òjẹ́ tàìrẹ́ ló ń dẹ́nu àbí tàìrẹ́ gbò wá mo pé ọjọ́ nǹkan wò ó ní ẹgbẹ́ bá dẹ̀rù bó bá ya lóòrò ńkọ́ bó bá sì ya lóòrò ṣe bá sì tẹ níbù nígbà wọn wá dójú ogun ní ìsìn tí wọ́n wá sá ṣó wá bu yìí kún ni. Ẹ kò ní mọ̀ ọ́ lé ẹnu tí ọ̀bà ránṣẹ́ tó bá sọ pé òun lè da ara òun ránṣẹ́ ó pa sójú ogun yóò kọ́ mí.